ìròyìn ayọ̀ kan rèé o. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wo fídíò yìí tó sì ṣíà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ní fojú yín rí ibi láyé o. Ọwọ́ tẹ̀sí fi ṣíà fídíò yìí ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jọ̀ọ́ ẹ ṣíà fídíò torí ìròyìn ayọ̀ ni. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ wá tún tẹ àwọn ọ̀daràn ajínigbé mẹ́rin kan tí wọ́n ṣiṣẹ́ láabi wọn bó ṣe máa ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè abúlé kan tán pè ní Ebínpejò ní Ìbàràpá, ìyẹn ní Ìbàràpá East Local Government Area, Ọ̀yọ́ State, ní on the 30 oṣù kẹfà ọdún 2026 tá a wà nú ẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe rí kà níbi tá a ti rí Fúlàní mẹ́ta àti Yorùbá kan, ó ṣe ní láàánú pé Yorùbá wà láàrin àwọn eléyìí tán kò yìí. Ẹ jẹ́ kájọ fi ara balẹ̀ kájọ wo ìròyìn láti ìbẹ̀rẹ̀ dé òpin torí ìròyìn gbàǹkọ̀gbìn ńláńlá mẹ́ta ló wà nú ẹ̀ ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní gun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè. Kọ́lọ́njọ́ kó mọ dáàbò ẹ̀bù wá, kọ́lọ́ má jà ká ṣùkùn gí aburú. Ẹ jẹ́ àjọ farabalẹ̀ kájọ wo ìròyìn dópin gbogbo òjòrin tó wà nú ẹ̀ náà ni. Kìkìdé tí wàhálà mọ́ fi gbọ́ o, àbúrò ní ìyálé ẹnì kankan wa. Gẹ́gẹ́ bá a ṣe rí kà nínú fọ́nrán tá a ti rí ìròyìn náà níbi tí wọ́n ti ṣiṣẹ́ láabi wọn tán sì tún jí ọmọ méjì gbé tán sì sáwọ́gbó lọ, ṣùgbọ́n tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọdẹ àdúgbò àwọn fìgìláńtẹ́ tí wọ́n sì wọnú igbó lọ bá wọn gbé pẹrẹgì ìjà kaná tọwọ́ wọn sì tẹ̀ wọ́n tí wọ́n sì kó gbogbo wọn pẹ̀lú gbogbo ntọ́jú kó àtàwọn ọmọ méjì tí wọ́n jí gbé tán sì kó wọn padà wá sínú ìlú tán sì ti wà lágodo àwọn ọlọ́pàá báyìí. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà lẹ́ ń wò tí ọwọ́ àwọn agbófinró ti bà wọ́n yìí, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ti wà ní kóló àwọn agbófinró yìí. Tójú bá dilẹ̀ dáadáa á rí mú torí pé àwọn kan àjọ ń sọ níjẹta, àjọ ń sọ lọ́dọ̀ wa ń bí níjẹta pé kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ àwọn ọ̀daràn Fúlàní tán ń jíyàn gbé káàkiri àdúgbò káàkiri agbègbè lórílẹ̀‐èdè torí pé kíni níwọ̀nba àgbà tí ọ̀rọ̀ owó ti wà ń bẹ̀ kò sẹ́ni tí ò lè lọ darapọ̀ mọ́ wọn. Ọlọ́run ọba ò ní jẹ́ ká bọ́ sí ọwọ́ àwọn ọ̀daràn ajínigbé. Ẹ̀míkẹ́mí tí ó jẹ́ ká lọ darapọ̀ mọ́ àwọn ọ̀daràn Ọlọ́run níjó wọnú wa o. Ọ̀nà àtijọ́ àti mo kò ní dí mọ́ kálukú torí pé ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́rọ̀ owó ó lágbára díẹ̀ kọ́lọ́run bá jọ kó mọ fífẹ́ ẹ̀ṣọ́ wa ni o. Àwọn Yorùbá náà ti ń darapọ̀ mọ́ àwọn ọ̀daràn tán jíyàn gbé káàkiri o, tó túmọ̀ sí pé àwọn Yorùbá, Ìgbò tàbí Haúsá ó ṣeé ṣe káwọn náà darapọ̀ mọ́ àwọn ọ̀daràn Fúlàní tán jíyàn gbé káàkiri torí pé àwọn mẹ́rin tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàràpá East Local Government Area, wọ́n rí Yorùbá kan láàrin àwọn Fúlàní mẹ́rẹ̀ẹ̀rin tán kó Yorùbá kan wà lára wọn, tó túmọ̀ sí pé ewu ti wà lóko lóńgẹ́ gan fúnra ìbáyọ̀ ti di ewu o. Kọ́lọ́run bá jọ kó gbà wá lọ́wọ́ àwọn ọ̀daràn ajínigbé yìí o. Kọ́lọ́run bá jẹ́ kí ipa wọn pin lórílẹ̀‐èdè. Ẹ jẹ́ ká kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iṣẹ́ takuntakun lórí nǹkan ṣe yìí, lórí eléyìí wọ́n ṣàṣeyọrí. Ẹ jẹ́ ká ṣe àfídíò bá ṣe ń wo gbogbo àkọlùkọgbà tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀‐èdè lórí ọ̀rọ̀ àwọn ajínigbé, àwọn olè. Ọlọ́run ní jẹ́ kó yàdọ̀ wa o. Ìròyìn gbàǹkọ̀gbì míì tún rè. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ àwọn ọ̀daràn mẹ́rin kan tí wọ́n ṣekú pa ọkùnrin kan ẹni ọdún 27, ìyẹn ẹni tán pè ní Sani Abacha Jabir, tán sì bẹ̀rẹ̀ sí ní salada títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2026 tá wà ń bẹ̀, that is on the 25/6/2026. Torí náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn mẹ́rin afurasí kan, ṣùgbọ́n tí gbogbo wọn ti wà ní akóló iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ń ro tẹnu wọn níbẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Kirfi Local Government Area ní Bauchi. Tàdédé ni igun àwọn ọ̀dọ́ méjì kan bẹ̀rẹ̀ sí ní gbé pẹrẹgì ìjà kaná láàrin ara wọn níbi ìkómọjáde ẹni ẹlẹ́ni tí igun kìíní ń jẹ́ Dọ̀sí, igun kejì ń jẹ́ Túndùn Sulubawa, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa wàhálà láàrin ara wọn títí tí wọ́n fi sá ẹnìkan ládàá tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Jẹ́jẹ́ ni ẹnìkan ṣe némí sẹ́rímónì rẹ̀ jẹ́jẹ́ o tó ń ṣe ìsọmọlórúkọ ní Bauchi State tí ó sì kó àwọn èèyàn lẹ́nu jọ láti máa fi ṣe àjọyọ̀ ọmọ tó bí. Ẹni ẹlẹ́ni ṣe némí ẹ̀jẹ̀jẹ́ àwọn ọ̀daràn, bóyá àwọn òyìnbá tí wọ́n gan bẹ́yẹn àwọn ọ̀daràn sì lọ bẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí í fa wàhálà láàrin ara wọn títí tí wọ́n fi sá ẹnìkan pa síbi tẹ́ni ẹlẹ́ni tí ń ṣe némí. Àwọn lẹ́rí tán kójọ àwọn ọ̀daràn náà rè, àwọn tó ń ṣe némí tán kóra wọn lẹ́nu jọ lẹ́rí tán dúró yòó tí òkú tán pa níjọ némí. Níjọ kan ẹ̀yẹ wa Ọlọ́run ní jẹ́ káwọn ọ̀daràn wá dáràn sí wa lọ́rùn bẹ́ẹ̀ o. Ọlọ́run mọ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Àníṣekùn gí aburú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe fídíò, ẹ jẹ́ kí gbogbo ayé tún rí nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè tá a wà kí Ọlọ́njọ́ kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa, kó má jẹ́ ká burú ya ọ̀dọ́ wa. Gbogbo àkọlùkọgbà tó sì ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè kò ní ya ọ̀dọ́ yín o, kò sì ní ya ọ̀dọ́ tèmi. Ìròyìn ayọ̀ kan tún lélẹ́yìí o. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ti tẹ àwọn ọ̀daràn 84 níye 84 suspect lẹ́yìn ìgbà tí wọ́n ti pa 4 nínú wọn lákòókò tí wọ́n jọ yìnbọn tí wọ́n jọ gbé pẹrẹgì ìjà kaná láàrin ara wọn, tí wọ́n sì rescue 5 passengers, àwọn èèyàn 5 tí wọ́n ti jí gbé sí agbègbè kan ní Ìjẹ̀bú Òde Benin Lagos Expressway tán ti lọ gbé wọn pamọ́ sínú igbó
tí iléeṣẹ́ ọlọ́pàá sì kó àwọn náà padà bọ̀ sí ìgboro láyọ̀ àti àlàáfíà. Lẹ́yìn èyí ni wọ́n sì tún gba ọ̀pọ̀lọpọ̀ ammunition lọ́wọ́ wọn, ìbọn oríṣiríṣi àtàwọn òǹjà olóró ìmíì lọ́wọ́ wọn ní on the 30 oṣù kẹfà ọdún 2026 tá a wà nú ẹ̀. Ẹ rí i pé ìròyìn ayọ̀ náà tún lélẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share ẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ojú tá a fi ń wo fídíò yìí Ọlọ́run jẹ́ ká fi rí ibi, ọwọ́ tá a sì fi ń share ẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àní fọwọ́ náà gbọmọ sí o. Ẹ jẹ́ share fídíò kí ọ̀pọ̀lọpọ̀ náà tún rí ká sì bá wọn tí wọ́n rescue ká bá wọn dúpẹ́ o, torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti jí wọgbó tán padà dé mọ́, ọ̀pọ̀lọpọ̀ náà sì ti jí tán ti ń béèrè owó tó agbára wọn gan ò lè ká tí ò tí ì sí ìrètí bí wọ́n ṣe dé padà. Gbogbo àwọn tán wà láhàámọ́ wọn Ọlọ́run ó jẹ́ kán dé láyọ̀ àtàlàáfíà, Ọlọ́run bá wa yọ wọ́n bẹ̀. Àwa tá a sì wà ní ìgboro náà Ọlọ́run jẹ́ kó wà wọn dára yìí tẹ́wàá o, àní ṣe kò ń gẹ́ wọn ní mọ́nà lé wa o.